Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Junior, ẹnì kan ló mọ̀. Lọ́wọ́ yìí oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ lẹ́yìn ikú Buhari. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ oríṣiríṣi pé Buhari tí wọ́n ń pariwo pé ó ṣẹ̀ kú yìí ṣé kò ń ṣe tí ó ti kú láti 2017. Buhari wo ni wọ́n ń pariwo? In fact ẹ̀yin èèyàn wa, nǹkan kí nǹkan tí o bá ń ṣe nílé ayé, rí dájú wípé o ṣe rere o, nítorí wípé rere òun ni ó pé. Bẹ́ẹ̀ ni àwọn Yorùbá máa ní ire ló pé, ẹ máa ṣe rere. Bẹ́ẹ̀ ni anything you do in life, my brother, my sister, make sure you do good because good things pay. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ yìí lẹ́yìn tí a gbọ́ pé Buhari kú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde pé Buhari wo ló kú, ṣé tí ó ti kú láti 2017. Ẹ máa tanra yín. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Lọ́wọ́ yìí àbígbẹ̀yìn Buhari ni ọmọdébìnrin yìí, nǹkan tí wọ́n pè fún wa nìyẹn. Wọ́n ní orúkọ a máa jẹ́ Noor, Noor lọ́n pe orúkọ ọmọdébìnrin. Ó jáde láìpẹ́, ó bẹ̀rẹ̀ sí ní sunkún pé pé bàbá mo ti mísí yín o, pé mo máa mísí yín. Oríṣiríṣi ló sọ. Níbi tó ti ń sọ ni àwọn èèyàn ti jáde pé bàbá wo ló ń sọ, bàbá mélòó ló ní. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ìpè rabidun fún ọmọdé yìí àti bàbá ẹ̀ nìyẹn. Ó máa ṣe o. Ṣé ti rí ìdí tí mo fi sọ wípé anything téèyàn bá ń ṣe nílé ayé ẹ máa ṣe rere. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ ẹ nídìí àti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bí ó ṣe lọ. He won't rest well. Nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn o. Nigerians react as late Buhari's daughter Noor mourns him online. Now Noor, Noor, that's her name, Noor, the youngest daughter of former President Muhammadu Buhari, expressed her grief on social media following her father's death. Now, she shared her heartfelt tribute on her Instagram story on July 14. The tribute included personal photos of Noor with her father. Noor, the youngest daughter of the late former President Muhammadu Buhari, has taken to social media to mourn her father's passing. In a heartfelt tribute posted on her Instagram story on Monday, July 14, she shared personal photos of herself and her father, reminiscing about the moment they had spent together. Now, expressing deep sorrow, Noor revealed her pain over the experience and the memories she had hoped to create with him, plans now cut short by his death. According to what Noor said, she made it clear. He says, and I quote, "I will always carry your memory with me. I pray that you are granted the highest place in Jannah and your soul rest in eternal peace. Daddy," she wrote. Lẹ́yìn tí ọmọdébìnrin yìí tí ó kọ gbogbo eléyìí fún bàbá ẹ̀, gẹ́gẹ́ bí ó ti ṣe pè ní bàbá ẹ̀, mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ máa ní bàbá wo nìyẹn, bàbá mélòó ló ní, gbogbo ẹ̀ náà láti gbọ́ online. Ìdí tí mo fi ní pé nílé ayé ẹja máa ṣe rere. Àwọn èèyàn ní pé kò ní ragbá fún bàbá ẹsẹ̀, àní kò ní kúre sẹ́, èpè pọ̀. Oríṣiríṣi ni a ti gbọ́, oríṣiríṣi dẹ̀ ni àwọn ènìyàn ti sọ, àfi kí Elédùmarè máa gbà wá ni. In a tribute posted on her Instagram story on Monday, July 14, the late ex-president's youngest child, Noor Buhari, said she's heartbroken that she won't get to share the moment and then experiences she had planned for them.
now lórí lẹ́yìn tí ó sọ gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde o. Many people came out online and they started, wọ́n fún ní gbàs-gbòs. Ó dá kí a máa ṣe rere. Now gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe sọ oríṣiríṣi ni. At Momeria_event_ she said he won't rest o. Madam, the sin of the father, they will use it to visit the children's children. Hey, ṣé ń gbọ́, ṣé ń ríṣẹ́ àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ lẹ́yìn tí bàbá ẹ̀ ti ṣẹ̀, wọ́n ní ẹ̀ṣẹ̀ bàbá a máa wọ́n lórí àwọn ọmọ. Ó mà ṣe o. Ṣé ń rí ìdí tí a fi gbọ́dọ̀ ṣe rere? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ fèyí kọ́gbọ́n o. Tẹ bá rò wípé ẹ lè jẹ lọ, ẹ lè ṣe bó ṣe wù yín, ẹ rántí pé ẹ bímọ o. Wọ́n ní ẹ̀ṣẹ̀ bàbá a máa wọ́n lórí àwọn ọmọ, kò ṣe ọmọ nìkan àtọmọ. Àfikọ́ ló ń ṣàánú wa, ilé ó ní agbára. Buhari will be found under the deepest ó mà ṣe eré pé ipò under the air, ó ti yé yín. Wọ́n ní pé ní ọ̀run àpáàdì nísàlẹ̀ ó ti yé yín ibẹ̀ ni wọ́n máa ti ó mà ṣe o. Ẹ ṣeré káyé lè yẹ yín, èpè ipò. His spirit will roam round the street of ó mà ṣe o, ó mà ga o. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn, èpè ipò. Wọ́n ní ẹ̀mí ẹ̀ máa sá káàkiri ní gbogbo Katsina, kò ní nísinmi. Nǹkan tẹ́niyẹn tó kọ nìyẹn. Tí máa lọ pè ní èdè Gẹ̀ẹ́sì, wàhálà lè lọ dé kí àwọn ará bíi ní pé wàá kan tí wọ́n ń sọ. Ó ti yé yín. No matter how you see Buhari, he is still someone's dad, so allow her to mourn her dad. Eléyìí ó tiẹ̀ gbìyànjú ní ẹ̀wọ̀. Ẹ jẹ́ kó mọ̀nù bàbá ẹ̀, àbí bàbá èèyàn náà ni. Ó mà ṣe o. His soul, wọ́n ní ẹ̀mí ẹ̀ kò lè rest láíláí. The blood gbogbo ẹ̀jẹ̀ tí ó pín káàkiri wọ́n ní jẹ́ kí ó nísinmi. In fact ẹ jẹ́ kí n máa túmọ̀ lédè Yorùbá. Dàbí èdè Yorùbá dùn dáadáa láti ṣẹ́ ìpè. Kò sẹ́ni tó máa rí ti ẹ̀rù. According to Ogomimi, ó ní and you couldn't get to share moments and experience, go and then mourn please. Okay, yes, your father Mr. Buhari wouldn't have died if he was taken to LUTH or UCH. We have competent doctors and then equipment to save his life. He just by himself. Okay, ara nǹkan tán àwọn èèyàn ti sọ nìyẹn. Ní túlù ṣe ní náwó sílùú. Even gan tẹ bá tún náwó náà, gbogbo owó tí tí Buhari ná sí healthcare ńgbà yẹn, gbogbo àwọn hospital tó náwó sí at the end of the day wọ́n ní wọ́n believe nínú ọmọ Nàìjíríà, wọ́n believe nínú àwọn doctor. Èèyàn kan tiẹ̀ sọ láìpẹ́ pé báwo ló ṣe máa believe nínú àwọn ọmọ ìlú tó jẹ́ pé nígbà tó jẹ́ ààrẹ òun gan fúnra ẹ̀ ó tún make sure pé òun jẹ́ ààrẹ fún àwọn dẹran. Ó dẹ̀ ti jáde ó lóun nífẹ̀ẹ́ màálù ju ẹ̀mí àwọn èèyàn lọ. You can imagine ẹni tó nífẹ̀ẹ́ màálù ju ẹ̀mí àwọn èèyàn lọ, tó jẹ́ kí àwọn ẹran máa wọnú oko lóko. Táwọn àgbẹ̀ bá jáde pé òkè o bẹ́ ṣe ń pa àwọn tẹ́ ṣe ń ba nǹkan ọ̀gbìn wa jẹ́ yìí ò dáa, ó máa fi àwọn ọmọ ẹlẹ́ẹ̀kan máa pa àwọn àgbẹ̀. Ẹni tó jẹ́ pé kò nífẹ̀ẹ́ àwọn èèyàn, tẹ́ẹ̀mí èèyàn ọjọ́ lójú, tó ń wu àwọn èèyàn bíi pé àwọn màálù tóun gan ní gan ó jọ lójú ju ẹ̀mí èèyàn lọ, ló máa ní pé òun fẹ́ fi ẹ̀mí òun lẹ̀ fún àwọn èèyàn tó ń pera wọn ní dókítà Nàìjíríà pé kán wá treat òun. Ìdí tó fi máa ń sá lọ sí abroad nìyẹn. At the end of the day kí ló wá ṣẹlẹ̀? Orí ẹ̀ náà everything dà lé lórí, oríṣiríṣi ni àti gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, Yorùbá nation ni o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ lórí bí gbogbo ẹ ṣe ń lọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti jáde tán ti ní pé ẹ̀kọ́ ńlá leléyìí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Tẹ́ bá lọ rò pé
ẹ kí n ṣe bó ṣe wùn mí, ẹ rántí pé ẹ bímọ o, ṣe ti rí gbàgbós tó ń fún ọmọ Buhari báyìí, àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. A ní rí jù báyìí lọ lórí eléyìí, a ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnàwò, ẹni tó bá lámà bọ̀ láàní débá, kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.